ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV. Ìgbádùn yín ló jẹ wá lógún. Orúkọ mi ni Ilésànmí Adémọ́lá tí àwọn èèyàn mọ̀ sí Brain Box. Nǹkan tí à ń ṣe nílẹ̀ ní òun ni ìfẹ̀hónúhàn lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa tí ò sì tẹ́ àwọn ọ̀dọ́ lọ́rùn, tí a sì nígbàgbọ́ pé kò tẹ́ àwọn bàbá wa àti àwọn ìyá wa kò tẹ́ wọn lọ́rùn, ṣùgbọ́n àwọn bàbá wa àti àwọn ìyá wa míì wọn ò lè kúrò ńlé, ṣùgbọ́n àwa jẹ́ kọ́ mọ̀ pé àwa lè sọ̀rọ̀ fún wọn. A ní pé nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ṣe ipe kò dáa, ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbé gbà kò tẹ́ àwa lọ́rùn. A ní kó máa change owó, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ change owó ó máa ní ìgbà tí ẹ máa fún àwọn èèyàn dà láti pé kọ́ kówó tó wà owó kan kó síta kí àdẹ owó ní kó lè wọlé. Kì í ṣe pé kí ẹ sọ pé ẹ fẹ́ change owó kí àwọn èèyàn tí ó sì tó ń ṣe business wọn kó má lè ráyè gbowó. Báwo ni wọ́n ṣe máa ní owó sínú àkáǹtì rẹ̀ tí ò ní lè gbà? Ìyá tó ń tata àti ìyá tó ń ta irú lọ́jà báwo ló ṣe fẹ́ gba transfer? Ó yẹ kí proper awareness wà kí àwọn èèyàn mọ̀ pé nǹkan tá a máa ṣe lélẹ́yìí àlìkàndé lédè bẹ̀rẹ̀ láyé pé a sọ fún àwọn ìyá wa àwọn bàbá wa tí wọ́n ń ta tí wọ́n ń ta irú. Àkàndé decide wípé káwọn èèyàn máa kí òun làwa ṣe jáde pé nǹkan tó ń ṣẹlẹ̀ yóò tẹ́ wa lọ́rùn, kò dẹ̀ bá wa lára mu. Àǹdẹ̀ nípa ọ̀rọ̀ epo ó ti sún wa. Àwọn ẹlẹ́pọ̀ mi wọ́n máa ta epo ní àárọ̀ 300, ọ̀sán wà tà ní 350, ó lè lálẹ́ kọ́ tà ní 550. So eléyìí ti sún wọn láyé sọ pé a jáde ní nǹkan tí a mọ̀ pé ó jẹ́ peaceful protest ní àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà àtàwọn oníṣẹ́ ọwọ́ ẹ̀ṣẹ̀. Ǹjẹ́ ẹ̀yin rò pé ìjáde ṣe ìfẹ̀hónúhàn yìí tó lè fòpin sí gbogbo wàhálà yìí? Bẹ́ẹ̀ ni, eléyìí ń ṣe àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí. Ẹ̀hónúhàn ó jẹ́ nǹkan tó jẹ́ right àwọn èèyàn, tó jẹ́ right gbogbo wa. Tí a bá ti ṣe à ń ṣe wípé káwọn ìjọba kan lè rí pé kò tẹ́ wa lọ́rùn, nǹkan tá a bá ṣe wọ́n lè bí pé ó tẹ́ wa lọ́rùn, ṣùgbọ́n eléyìí òun sọ fún àwọn ìjọba pé kò tẹ́ wa lọ́rùn. Bọ̀tẹ́ bá rí nǹkan tá à ń ṣe rí pé peaceful protest ìhónúhàn tó jẹ́ ti ìrọ̀rùn òun là ń ṣe ń bí, kò síjà. In fact àwọn onímọ́tò tó ń lọ wọ́n tún dúró wọ́n join wa because inú wọn gbọ́ ògùn. Ǹjẹ́ ẹ máa wá wà níbi títí di ìgbà tí ìjọba yóò fi ṣe ohun tó tọ́ ni àbí òní nìkan lè fẹ́ ṣe? Nǹkan tí à ń ṣe ń bí lè ní, àwa nígbàgbọ́ pé gbogbo nǹkan tó bá ti bẹ̀rẹ̀ ó máa ń ní òpin. A dẹ̀ mọ̀ pé òpin yẹn kò ń ṣe ọjọ́ kan ni, ọjọ́ mẹ́ta ni ìfẹ̀hónúhàn máa fi ṣẹlẹ̀. Èní ni ọjọ́ kìíní, tá a bá ti ṣe ọjọ́ mẹ́ta náà à ń fún ìjọba ní gbèdéke ìgbà láti jẹ́ kó mọ̀ pé tẹ́ ẹ bá ti ṣe nǹkan tá a fẹ́ yìí o láàrin wákàtí báyìí sí ìgbà báyìí a tún máa padà wá o. Ṣùgbọ́n nǹkan tá a fẹ́ lọ́wọ́ ìjọba ni pé láti ìjọba orílẹ̀-èdè títí dé ìjọba àwarawa ń bí tó jẹ́ ti state government ni pé kí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí create task force tó máa lọ sí ilé epo, tó máa lọ sí bank, eléyìí tó wà ẹ̀ tẹ́ ká mọ̀ pé àwọn èèyàn rí lò kí ẹ bẹ́ káwọn kan nílé kan lépo kan má dẹ̀ ta, kí ẹ bẹ́ káwọn kan lówó sí bank kan má yẹ káwọn èèyàn rí gbà. Ẹ ṣe. Orúkọ yín lẹ́ẹ̀kan sí? Ilésànmí Adémọ́lá, Brain Box. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá, oríta roadblock nílùú Àkúrẹ́ náà ni a wà níbi tí àwọn èèyàn ti ń ṣe ìfẹ̀hónúhàn tako bí epo ṣe wọ́n ní ìgboro àti bí kò ṣe sí owó láwọn ilé ìfowópamọ́ jákèjádò ìpínlẹ̀ yìí. Àwọn ọ̀dọ́ lóní ìrànràn àwọn náà lẹ́rí tí wọ́n ń kọrin tí wọ́n fi àwọn ọkọ̀ tí wọ́n fi dúbù ọ̀nà kí àwọn èèyàn má lè kọjá. Bẹ́ẹ̀ náà lè rí àwọn ọkọ̀ àjàgbé tí wọ́n dúró tí wọ́n ní fúnra àwọn ọlọ́kọ̀ ọ̀hún, gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Brain Box ṣe sọ lẹ́ẹ̀kan, ó ní fúnra àwọn ọlọ́kọ̀ náà ni wọ́n dúró tí wọ́n bá wọn dí ọ̀nà wípé tòótọ́ ohun tí ń lọ ní orílẹ̀-èdè yìí kò bójúmu tó, ìyẹn nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Brain Box. A tún tẹ̀síwájú láti wá ìkan lára àwọn adarí àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún láti bá àwọn náà sọ̀rọ̀. Ẹni tí à ń gbìyànjú láti bá sọ̀rọ̀ àwọn náà ni ẹni tí ó jẹ́ alága fún àjọ àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ yìí tí a mọ̀ sí National Youth Council Ondo State Chapter. Àwọn náà ni a fẹ́ gbìyànjú láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn yìí. Ẹ dákun orúkọ
orúkọ yín àti ipò yín. Orúkọ mi ni Ògúnmọ́lá Matthew Adéwálé. Èmi ni alága àwọn ọ̀dọ́ ní ìpínlẹ̀ Ondo, ẹ̀ka tí a ń pè ní National Council of Nigeria Ondo State Chapter. A rí pé ẹ̀yin àti ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ni ó wà ní kókó náà láàárọ̀ yìí. Kí ni ó fà á tí ẹ fi dí kókó náà pé àwọn èèyàn ní ráyè kọjá? Lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, lórí ọ̀wọ́n púpọ̀ wọn gbogbo epo àti lórí ọ̀rọ̀ ti owó tí ò sí ní ìta ni a wò, èyí tí ní àwọn ìpínlẹ̀ mìíràn àti gbọ́tọ́ tí ń jà tán tí ń jóbi kan bọ̀tà wa ọ̀dọ́ ìpínlẹ̀ Ondo a jẹ́ ọ̀dọ́ tó jẹ́ pé tó láìkí àlàáfíà la fi wò pé a fẹ́ ṣe ìwónúhàn ti alálàáfíà tí ò mú wa lanú. Òun la fi ra jáde láàárọ̀ pé ẹ jẹ́ kí a sọ fún ìlú pé ohun tó ń ṣẹlẹ̀ yìí ó bá àwa náà bó ṣe bá àwọn kan, kí àwọn ìjọba náà kọ́ lè mọ̀ pé ohun tó ń ṣe náà pé kò tẹ́ wa lọ́rùn. Ǹjẹ́ ẹ lérò pé ìfẹ̀hónúhàn yìí yóò mú kí gbogbo nǹkan tí ẹ̀ torí ìfẹ̀hónúhàn kí ó ṣeé ṣe? A ní ìgbàgbọ́ torí pé láti ìgbà tó ti ṣẹlẹ̀ kó lè jẹ́ pé oríṣiríṣi ìgbìyànjú là ń ṣe láti bá àwọn oníròyìn sọ̀rọ̀, láti sọ̀rọ̀ jáde nínú pépà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n a wá rí i pé wọ́n rò pé ó ti tẹ́ wa lọ́rùn ni, tó ká lè sọ fún wọn pé kò tẹ́ wa lọ́rùn la fi wò pé ó dáa ká jáde ká sọ fún wọn pé kò tẹ́ wa lọ́rùn. Ìjáde wa yẹn túmọ̀ sí pé kò tẹ́ wa lọ́rùn, tá a bá dákẹ́ ó túmọ̀ sí pé àtàrà wa náà àbá dákẹ́ ó túmọ̀ sí pé kò tẹ́ wa lọ́rùn. tó àwọn kí bá ṣe jáde, ìjọba tó bá jẹ́ pé lóòótọ́ fẹ́ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú, òun láti tẹ́tí sí ọ̀rọ̀ wa, á sì ṣe àtúnṣe níbi tó yẹ kó ti ṣe àtúnṣe. Fún àǹfààní ẹ̀yin tí ẹ bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá, oríta roadblock náà ni a wà ní ìlú Àkúrẹ́, níbi tí àwọn ọ̀dọ́ tí wọ́n ti ń ṣe ìfẹ̀hónúhàn tako ọ̀wọ́n gógó epo àti bí kò ṣe sí owó náírà nígboro. Lẹ́ni tí a ti bẹ̀rẹ̀ ìfihàn ìwọ́de ìfẹ̀hónúhàn tí wọ́n ṣe ọ̀hún ní ìtàkùn yìí, a ti bá ọ̀gbẹ́ni Brainbox tí wọ́n ní àwọn ló jẹ́ alákòóso ìfẹ̀hónúhàn tòní àti bá wọn sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà ni a ti bá alága ẹgbẹ́ National Youth Council of Nigeria ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo àti bá àwọn náà sọ̀rọ̀. Mo sọ lẹ́ẹ̀kan pé àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbogbo wọn náà ni wọ́n jọ parapọ̀ tí wọ́n wà níbi tó fi mọ́ àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan. A wá ẹni tí ó jẹ́ adarí àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà níbí láti lè bá àwọn náà sọ̀rọ̀ kí a lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu tiwọn náà. Ẹ jẹ́ kí a wá wọn kí a lè rí wọn bá sọ̀rọ̀. Àgbà. Mo fogo no mo sọ fún náà ni wọ́n lè ṣọwọ́ báyìí no mo ṣe
Orúkọ mi ni Akíndé Babátúndé Hafiz. Èmi ni igbákejì Nigerian student ní orílẹ̀-èdè NAS vice president. Àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ni wọ́n wá ṣe ìfẹ̀hónú hàn níbí lónìí. Kí ni ohun tí ẹ lérò láti rí lẹ́yìn ìfẹ̀hónú hàn? A rí pé bí ọ̀rọ̀ ìlú yìí ṣe ń lọ ó tojú sú wa. A ti gbìyànjú láti ní sùúrù bóyá gbogbo ẹ̀ máa da bọ̀ ojoojúmọ́ ló wá ń le sí. Àwọn àgbàlagbà wà ní báńkì ọ̀rọ̀ owó gbà. A wà ní báńkì lánàá 3,000 lọ fún èèyàn. Ìgbà tó tún fún wọn 3,000 yẹn débì kan ọ̀tún fún wọn mọ́. Ilé epo gbogbo èrò ló kó tó síbẹ̀ ló tò síbẹ̀, kí ló dé? Ṣé ìlú yìí nìkan ni a ní epo ìyẹn ẹ̀ tún jẹ wá? Ẹni ẹ fẹ́ pààrọ̀ owó kò sí ìtókọ̀ àbúyẹ ẹ fẹ́ pààrọ̀ owó ẹ pààrọ̀ ẹ̀, àmọ́ ẹ má fi ní wá lára. Ẹni ká kówó wọlé àwọn èèyàn kówó wọlé owó tuntun ẹ̀ kó síta. So ó ti ní wá lára, student ò lè lọ school, kò sépo kò sí kankan à lè lọ class. So òun la ṣe sọ pé léèní o láti èní lọ báyìí ó ti sú wa kí ìjọba yìí kó má sọ pé torí pé ó ń lọ kó fi ìnira pa wá. Torí tó bá pa wá báwo ni a ṣe fẹ́ dúró tó bá lọ bá rẹ fẹ́ rí bí ìlú ṣe máa rí. Tá bá dúró ká kú báwo ni ìlú ṣe fẹ́ dá lójú wa. So kọ́ bá wa wá nǹkan ṣe sí ó ti tó. Fuel scarcity yóò ti tó bí oṣù 6 báyìí o. Láti ọdún tó kọjá láti wá ṣe protest láti ṣe gbogbo ẹ̀ àmọ́ kò kàn wọ́n. So àwa náà sì àgbọ̀n mọ́ báyìí kọ́ ṣe kí ni kọ́ stop gbogbo ẹ̀. Ọjọ́ mélòó lẹ wá lérò láti ṣe ìfẹ̀hónú hàn? Àwa ní by the Friday tó bá di Friday tó to stop náà tó dà rí pé ọgbẹ́ gbèsè àtúpọ̀ ara Monday báyìí fẹ́ ṣe nìyẹn. Akíndé Babátúndé Hafiz lórúkọ mi, NAS vice president. Ọ̀rọ̀ ńlẹ̀ ti gbọ́ láti ẹnu ẹni tó jẹ́ igbákejì ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ lórílẹ̀‐èdè yìí NANS VP external. Ntí wọ́n sọ náà ni pé gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tó wà níbí ni wọ́n ṣetán láti wà níbí títí di ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí. Ìhùn ni pé wọ́n wà níbí fún ọjọ́ 3. Wọ́n wá ní lẹ́yìn èyí tí ìjọba àpapọ̀ kò bá tí ì padà rí nǹkan ṣe sí ní tí wọ́n ń béèrè fún tó bá tún di ọjọ́ Ajé tí ń bọ̀ wọ́n yóò tún padà bẹ̀rẹ̀ ìfẹ̀hónú ọ̀hún. Fún àǹfààní àyín tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì BBC News Yorùbá, oríta roadblock ńlá wà nílùú Àkúrẹ́ níbi tí àwọn ọ̀dọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn tako ọ̀wọ́n gógó epo àti owó náírà nígboro. Mo ti wí ṣáájú lẹ́ẹ̀kan mo ní àwọn ẹ̀ṣọ́ aláàbò àwọn ni wọ́n ró wámúwámú láti rí wípé ìfẹ̀hónúhàn alálàáfíà ọ̀hún kò padà fa yánpọnyánrin. Àwọn ọmọ àjọ ológun wà níbí, àwọn ọlọ́pàá wà níbí náà, bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò òlú tá a mọ̀ sí civil defence, gbogbo wọn pátá ni wọ́n wà níbí. Àwọn náà ni lára wọn ni ẹ̀ ń wò ní ojú ìwòran yín yìí.
ká sọ́sẹ́ ìlú omi síkà yìí lórí àwọn síkà yìí. arákùnrin tí ẹ̀ ń wò ní ojú ìwòran yìí àwọn náà ni aṣojú àwọn ọ̀dọ́ nínú ìgbìmọ̀ ìwádìí sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn EndSARS ní ìgbà tí ìjọba gbé ìgbìmọ̀ náà kalẹ̀ ní ìpínlẹ̀ Ondo. Àwọn náà wà lára àwọn adarí àjọ tí wọ́n kó ìfẹ̀hónúhàn yìí jọ lónìí láti ṣe ìfẹ̀hónúhàn tako bí ọ̀wọ́n gógó epo àti ti náírà bí ṣe ń fa làásìgbò láàrin ìlú. Àwọn náà ni a fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn báyìí. Orúkọ yín? Orúkọ mi ni Olúyẹmí Fáṣípẹ̀. A rí pé lọ́pọ̀ ìgbà ni ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan yẹn ti máa ń darí ọ̀pọ̀ ìfẹ̀hónúhàn tako àwọn ìwà àkótọ́ tí ìjọba bá ń wù. Kí ni ẹ̀yin rò pé eléyìí yóò ṣe yàtọ̀ sí àwọn ìfẹ̀hónúhàn tí ẹ ti ṣe tẹ́lẹ̀? Nǹkan tẹ́lẹ̀ ṣe yàtọ̀ ni wípé ó kan ilé, ó kan oko. Kò sí ẹnikẹ́ni tó wà ní Nàìjíríà lénìí tí a sọ wípé inú ń dùn àbí ara ò ní níbì kan àbí níkejì ní eléyìí tó ní ṣe nípa ọ̀rọ̀ epo àti ọ̀rọ̀ náírà tí a rí. Ó ti wá débi tó jẹ́ pé kò wà comfortable mọ́. Àwọn èèyàn wọ́n ti fẹ́ máa gbé ìgbé ayé wọn bí ìgbà tó jẹ́ pé wọn ò sí ní ibi tí ìjọba wà, bí pé kò sí ẹbí pé àní adarí, bí pé àwọn èèyàn kan wà ń jẹ̀yà láìsí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ sí àbí nǹkan tí ìjọba ń ṣe sí. Bọ́lé ni a wá síbí láti fi ìhónú wa hàn pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti fẹ́ pin wá ní ẹ̀mí. A dẹ̀ fẹ́ kí ìjọba kí wọ́n dìde, kí wọ́n ṣe nǹkan tó tọ́ nísìnyí, nítorí tó bá kọjá báyìí lọ ó máa ní ewu gan. Àwọn ará ti ń ní àwọn ará ìlú jù. Eléyìí tó wá ṣe bá máa gbárí ẹ̀ ní wípé a mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe state government nìkan ló affect o, in fact national problem ni. Ṣùgbọ́n ní Àkúrẹ́ for example, a rí wípé àwọn kan á gbépo wọlé lénìí, wọ́n á tepo yẹn ní bí i 350 àbí 400. The same epo yẹn kì í ṣe pé ó tán àbí wọ́n padà gbé míì wọlé, wọ́n á jí láàárọ̀ ọjọ́ kejì wọ́n á tà ní 450, 500. So bí ìgbà tó yẹ pé kò sí ẹni tó ń wò wọ́n tó ń ṣẹ́ẹ̀kì excesses wọn nípa bí wọ́n ṣe ń ta epo yìí. Another one ni wípé àwọn kan ń lọ sínú bank, àyíká àwọn kan wọ́n ní access sí náírà tí àwa ọ̀rẹ́ yìí. Àwọn kan dẹ̀ ní láti tò láti àárọ̀ di alẹ́ before kan tó lè rí 5,000, 10,000. So nǹkan tá a fẹ́ kí state government ṣe ni pé a fẹ́ kán yọ nǹkan bíi committee tó máa bójú tó àwọn nǹkan yìí láti mọ̀ pé epo tó wọlé sí Ondo state o wọ́n ń tà, wọ́n ọ̀dẹ̀ overinflate price yẹ. Tí owó bá wọlé sí CBN ní Ondo state wọ́n bá dẹ̀ pín sí àwọn bank, kí committee yẹn ensure wípé àwọn bank officials àbí bank manager wọ́n máa gbé síta in bulk bóyá fún àwọn olóṣèlú ni o àbí fún àwọn ṣẹ́wóṣẹ́wó. Tẹ́ bá lọ sí party báyìí ní Saturday ní weekend yìí ẹ rí owó bó ṣe máa gọbọ ẹ lọ́wọ́ àwọn ṣẹ́wóṣẹ́wó. Ẹ wá máa bèèrè pé ṣebí the same ìlú yìí náà ni gbogbo wa wà táwọn yẹn ní access sí owó tí àwọn kan máa tò sí ATM, in fact àwọn kan ń sùn sí ATM. So gbogbo nǹkan báyìí la fẹ́ kí Ondo State government ṣe. A fẹ́ kọ́ yan committee, a dẹ̀ fẹ́ wà lára committee yẹn láti lè máa bójútó àwọn kankan ilé tó wà available ká mọ̀ bí wọ́n ṣe ń pín. Ẹ ṣeun. Kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ wá ti gbé láti rí pé ìfẹ̀hónúhàn alálàáfíà yìí kò tó já sí kàkiri àná àti káwọn èèyàn máa bá nǹkan jẹ́? Ok, tẹ́ bá wo gbogbo àwọn tó wà níbí báyìí kì í ṣe àwọn ọ̀dọ́ nìkan o, kì í ṣe àwọn students nìkan, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn ọlọ́kadà, gbogbo wọn la reach out títa sọ fún pé a fẹ́ ká ṣe kíní pọ̀ lẹ́ẹ̀kan lójú kan ká fi ká express feelings wa lẹ́ẹ̀kan. A dẹ̀ carry along gbogbo àwọn security formation. Tẹ́ bá wo around báyìí pé ọlọ́pàá civil defence ló wà níbí àti gbogbo àwọn ilé tó kù gan ló wà on ground, àwọn tí ò wọṣọ, so that kò ní sí ké bóyá wọ́n hijack ẹ̀ àbí nǹkan kan.
a dẹ̀ ti send message sáàrin ìlú tó bá níbi tí anybody ti ń kóra jọ pé àwọn náà fẹ́ ṣe protest yàtọ̀ sí eléyìí wọ́n sọ fún wa àárọ̀ security lọ síbẹ̀ protest ẹyọ kan tá à ń ṣe ní ti bí yìí tó wà lójú kan ẹ̀ so kò sí ẹ̀kan tó máa jack àwọn nǹkan tá a ti tẹ́ àti ṣe sílẹ̀ kò sí anybody tó máa jack protest eléyìí. orúkọ yín lẹ́ẹ̀kan sí. Olúyẹmí Fásípẹ̀ ní orúkọ mi. ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Olúyẹmí Fásípẹ̀ oríta roadblock nílùú Àkúrẹ́ náà ni a ṣe wà níbi tí àwọn ọ̀dọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn oníṣẹ́ ọwọ́ tí wọ́n ti jáde láti wá ṣe ìfẹ̀hónúhàn tako ọ̀wọ́n gógó epo àti ọ̀wọ́n gógó owó náírà ní orílẹ̀-èdè yìí oríta roadblock nílùú Àkúrẹ́ náà ni la ṣì wà o ìkànnì BBC Yorùbá náà ni a ṣì tún wà a ó máa mẹ́nu dákẹ́ fún ìgbà díẹ̀ náà bí ó bá tún ṣe ń padà lọ a máa jẹ́ kí ẹ rí gbọ́ ní ìkànnì yìí ẹ ṣeun. ẹ máa bá wa wo ìkànnì Profession Entertainment PSC TV ìgbádùn yín ló jẹ wá lógún.